o. lónìí ni kò ní dọ̀la òní ló dé bẹ́ẹ̀ ó débi tí mú ọ lọ elétí ikún ni ò lè gbé mi dọ́gbẹ́ ẹ̀wọ̀n òní náà ni òní ni o. òní ni kí ni bàbá ẹlẹ́ran. ẹ tí ì gbọ́ pé kí ni òní ni ọjọ́ bíi olóyè ọmọlọlá ìbídùn aya kábíyèsí olóyè kábíyèsí tiwa Rótìmí Olúṣèyí Àlàmú Múlẹ́rọ́ ọlọ́kọ́jọ bíi ẹ̀kẹta ìlú Fẹ́mi lọ́ba abóró gbogbo ìbèsì láǹdì òní lọ́jọ́ bíi olóyè wọn ti gbọ́dọ̀ débẹ̀ ìmọ̀ ẹ̀ lọ sí ààfin kábíyèsí wa ní abóró ìbèsì láǹdì àfin wọn ní lọ òní lọ́jọ́ bíi olóyè kẹ́yìn náà wàá lọ ganu sí o gbogbo yín la pé o ẹ̀ mọ̀ bọ̀ kẹ́ wàá lọ gbára ganu sí kábíyèsí àbọ̀ láàfin báyìí o olóyè happy birthday to you o ìgbà ọdún kan ní olóyè ọmọlọlá ìbídùn ó ti tọdún ọdún ìrọsẹ̀ mi lágbára àti ìjùmọ̀ yìí ikú tọ́jáwó ò ní já ọgbà lọ́wọ́ kábíyèsí wa pa àti iyọ̀ inú wa ń dùn lágbára àti ìjùmọ̀ yìí àníyọmọ ọlọ́run ní ibi sọlá. ta ló ní agbẹ́ happy birthday tó ní kí n sa àmì di máikrófóònù kí n mọ gbé bọ́dí. Mọ̀rúfù Oníyìndé tí gbogbo ayé mọ̀ sí agogo ọ̀rọ̀ the CEO of IBS Radio TV ọ̀n ló ní ká kí olórí pé wọ́n sọdún ọdún ìránṣẹ́ mi o àti bọ̀dá wọn Ṣẹ̀yífù Oníyìndé bàbá kò fò sí pẹ́ẹ́ kò fò sí ara wọn lò sí wà àwọn náà ní àwọn méjèèjì náà wá parapọ̀ tán wá dọ̀kan tán ní ká kí olórí ọmọlọlá ìbídùn pé happy birthday to you. ṣé tí pálásì tán olórí happy birthday to you máa jó síbi tó wù ẹ́ ìgbà tó yáwó lọ́wọ́ bàbá rí kan máa jó síbi tó wù ẹ́ àti dáàfin tán o adé tán o.